ṣùgbọ́n lọ́sàn-án yìí mo wo program kan mo wá tún rí bọ́dà wa kan láti Amẹ́ríkà tó ń pè ní Almaroof. Mo rí wípé wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀. Mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn gan sọ àwọn gan understand ẹ̀. Bọ́dà wa Almaroof pa ìtàn yẹn ló fẹ́ gbé mi sọ̀rọ̀ lálẹ́ yìí, ìbá ti lọ sínú ẹ̀ rárá, ṣùgbọ́n mo fẹ́ kẹ́lẹ́ yìí jẹ́ ẹ̀kọ́. Ifẹ̀ lódodo ibẹ̀ ni orírun ilẹ̀ Yorùbá. Tílẹ̀ bá pòyì nílẹ̀ Yorùbá bí tá gbé ka ilẹ̀ Ifẹ̀ ni ó dotu Ifẹ̀. Ẹ lọ bèrè dáadáa, ẹ lọ wádìí. Tí nǹkan bá ta kókó tán tí ò lójútùú mọ́ ní ẹ̀yà ilẹ̀ nílẹ̀ Yorùbá ó dotu Ifẹ̀. Nígbà tí Almaroof sọ̀rọ̀, Almaroof ní bàbá tàwọn. Ẹ lọ wo fídíò yìí dáadáa o, wọ́n ní bàbá ńlá bàbá tàwọn ó rìn wọlé Ifẹ̀ wá ni, ó wá bá àwọn ará ilé Ifẹ̀ jà, ó gba oyè lọ́wọ́ wọn, oyè ọba, ó lé wọn nù. Mo kọ́kọ́ nóòtì ẹ̀ kalẹ̀ náà. Almaroof pa ìtàn pé Odùduwà ọmọ bíbí ìlú Ilé Ifẹ̀ ni. Nígbà tí Almaroof wá kíra wọn, wọ́n wá kíra wọn ní aládìkún. Ẹ̀yin tẹ́ sọ pé bàbá yín ó rìn wọ, bàbá ńlá yín rìn wọlé Ifẹ̀ ni, ó wá gba oyè lọ́wọ́ àwọn bàbá wọn Ilé Ifẹ̀ pé àwọn ò kì í ṣe ọmọ Ifẹ̀, bàbá àwọn wá hijack Ifẹ̀ lọ́wọ́ àwọn Olúfẹ̀ ni. Mo wo Almaroof títí mo rí pé gbogbo tẹ́ ń jà lé lórí láti jọ ẹ̀ mọ́, ẹ ti jura yín nù lórí ọ̀nà yẹn. Ẹni bá ń rí fídíò kó bá ń tẹ̀ sórí WhatsApp wọn kí wọ́n wò ó. Mo fẹ́ kí wọ́n mọ̀ tó máa ń tán pé Yorùbá. Gbogbo ẹ̀yin èèyàn wa, gbogbo ọmọ káàárọ̀ oòjíire, eléyìí dìpù pọ̀. Now mo gbé òṣùbà káre fún bàbá àṣà. Bàbá yìí mo fẹ́ràn yín. Bàbá yìí skul ààrẹ Almaroof ni. Ṣé rí fídíò tẹ́ ọ̀rá wò kékeré síwájú yẹn? Ẹ tí rí nǹkan kan wò, ẹ tí wo nǹkan kan. Bàbá yẹn pè èdè kan wípé ààrẹ Almaroof gan ò mọ nǹkan tí wọ́n ń sọ. Bàbá yẹn wá bẹ̀rẹ̀ sí ní skul wọn pé bẹ́lẹ̀ yìí ṣe jẹ́rè, ntẹ́lẹ̀ yìí jẹ́rè, ntà ń pelé rè, ibi tẹ́lẹ̀ yìí ti wá rè. A nílò irú àwọn èèyàn báyìí tó pọ̀ dáadáa láàrin àwọn ọmọ Oòduà. Bẹ́ẹ̀ ni, tí wọ́n ó jẹ́ kí òye ó máa yí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí àwọn errors. Bẹ́ẹ̀ ni, lórí àwọn errors táwọn èèyàn ti blunders táwọn èèyàn ti ń commit tipẹ́tipẹ́. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ti dàtàn rú, òun gẹ́gẹ́ ló dá gbogbo wàhálà ilẹ̀. Bàbá àṣà, ẹ kú iṣẹ́ takuntakun. Lágbára Ọlọ́run, ilẹ̀ káàárọ̀ oòjíire ò ní dàrú. Gbogbo ẹni tó bá lò máa dàrú, Ọlọ́run yóò mọ bó ṣe bá wa ṣe wọ́n. Ń táwo sọnù. Ẹ jẹ́ àjọ wo fọ́nrán yìí síwájú sí. Ẹ jẹ́ àjọ wo sí. Ẹ bá mi share dáadáa o, kó kan gbogbo àwọn ọmọ aládé, kó kan gbogbo àwọn ọmọ Oòduà káàárọ̀ oòjíire, kó kan gbogbo wa la. Ó deep, tó bá ní nǹkan deep, ó jinlẹ̀, ó ń rè. Ẹ jẹ́ àjọ wo. Ẹ lọ bèrè dáadáa, ẹ lọ wádìí. Tí nǹkan bá ta kókó tán tí ò lójútùú mọ́ ní ẹ̀yà ilẹ̀ nílẹ̀ Yorùbá ó dotu Ifẹ̀. Ẹ lọ bèrè, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kò yé wọn. Olùkọ́ àkókò sá máa mátàrè. Ó wà nù nǹkan tí ń jẹ́ káwọn èèyàn máa ṣèwàwù, ń jẹ́ káwọn èèyàn máa pàtàkì tàn. Ẹlòmíì ò mọ̀tàn tó bí òun gángan. Ṣé ẹ mọ̀ pé téèyàn bá tẹfá, tamale yẹn tẹfá, wọ́n sọ odù tó bí onítàn wálé ayé. Ewu kan bẹ tó o bá sọ odù tó bí ọ wá sílé ayé fáwọn tó mọ̀ nípa afá pé babaláwo, wọ́n ti mọ ìrìn àjò rẹ̀. Ìmídìí tó bá ti lè mention pé odù báyìí ni mí, wọ́n ti mọ ìrìn àjò rẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni oríkì wa. So ètò tòní ó dá lórí oríkì ilẹ̀ Yorùbá tá máa ń kì wá. Inú àkàwé wá láti inú fídíò tí mo wò tí Almaroof ṣe l'Amẹ́ríkà ni mo ti fẹ́ yọ àkàwé yìí jáde. Kí sì ló fẹ́ mú mi ṣàkàwé yìí ni pé nígbà tí Almaroof sọ̀rọ̀, Almaroof ní bàbá tàwọn. Ẹ lọ wo fídíò yìí dáadáa o, wọ́n ní bàbá ńlá bàbá tàwọn ó rìn wọlé Ifẹ̀ wá ni, ó wá bá àwọn ará Ilé Ifẹ̀ jà,
ó gba oyè lọ́wọ́ wọn, oyè ọba, ó lé wọn dànù. Mo kọ́kọ́ nóòtì ẹ̀ kalẹ̀ náà pé ìyẹn jẹ́ ẹni bàbá wọn lóde Ọ̀yọ́, tá bàbá wọn lóde Ọ̀yọ́, ìyẹn Odùduwà. Ó rìn wọ̀fẹ̀ ni àwọn ò pa Almaroof ò pa ìtàn pé Odùduwà ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ ni. Mo fẹ́ kẹ́yìn kẹ́ máa gbọ́ ìtàn yẹn dáadáa o. Almaroof ò mọ̀ pé Odùduwà gángan ọmọ bíbí inú Ilé-Ifẹ̀ ni, nítorí ibi tí ìtàn ti sọnù ńlẹ̀ Yorùbá nìyẹn. Bàtà Almaroof wá kíra wọn, wọ́n wá kíra wọn ní aládìkún. Ẹ̀yin tẹ́ sọ pé bàbá yín ó rìn wọ, bàbá ńlá yín rìn wọ Ilé-Ifẹ̀ ni, ó wá gba oyè lọ́wọ́ àwọn bàbá wọn Ilé-Ifẹ̀ pé àwọn ò kì í ṣe ọmọ Ifẹ̀, bàbá àwọn wá hijack Ifẹ̀ lọ́wọ́ àwọn Olúfẹ̀ ni, ó wá sọ̀rọ̀ rẹ̀ dọ́ba. Ṣùgbọ́n bàtà yìí ó kíra yín, ẹ wá kíra yín ní aládìkún, ẹ ní ìran Ọbàtálá lẹ́yìn. Mo wo Almaroof títí mo rí pé gbogbo tẹ́ ń jalè lórí láti jọ ẹ̀ mọ́, ẹ ti dúra yín nù lórí ọ̀nà yẹn. Ẹni bá ń rí fídíò kó bá ń tẹ̀ sórí WhatsApp wọn kí wọ́n wò ó. Mo fẹ́ kí wọ́n mọ̀ túmọ̀ tán pé Yorùbá, tí Yorùbá gbọ́ Yorùbá, gbígbé yẹn kan tó jẹ́ Yorùbá tí Yorùbá gbọ́, gbígbé yẹn kan wálé ayé wá wòran ni, torí ẹnu ó mọ gbé yín gbogbo gbà. Bàbá ńlá yín rìn wọlé Ifẹ̀ wá, ó gba ìjọba lọ́wọ́ àwọn Olúfẹ̀, ó wá sọra rẹ̀ di ọba lé àwọn Olúfẹ̀ lórí. Ṣùgbọ́n màtá yìí ó kíra yín, ẹ wá kíra yín láládìkún, ẹ ní ìran Ọbàtálá lẹ́yìn. Ẹ rí pé ẹ ti ṣe mistake, ẹ ṣe mistake púpọ̀. Ẹ jẹ́ àgbà pé Odùduwà, ká gbà bẹ́yìn ará Ọ̀yọ́ ṣe believe wípé Odùduwà kì í sọmọ Ifẹ̀, wípé ará Mọ́kà ni ó rìn wá sífẹ̀, torí ẹ̀ lẹ́ fi ń jàjà tẹ́ ń jà ń. Ó túmọ̀ sí pé ẹ̀ mọ̀ tẹ́ ń jà fún. Ìjà Èrú lẹ̀ ń jà, ìjà Fúlàní lẹ̀ ń jà. Ẹ wá kíra yín lọ́bàtálá, ó túmọ̀ sí pé àwọn bàbá títí yín Ọbàtálá ni ẹ̀yin gángan yìí sọ ọmọ Odùduwà. Almaroof mọ̀ ń bá wí o, kì í ṣàwọn Aláàfin mọ̀ ń bá wí o. Wọ́n gba ẹ̀tọ́ lọ́wọ́ Odùduwà, gba ẹ̀tọ́ lọ́wọ́ Ọbàtálá. Tẹ́ ẹ bá lọ wo ìtàn yìí dáadáa, Odùduwà gba agbára lọ́wọ́ Ọbàtálá ni. Tẹ́yìn ń kíra yín mọ́ wípé orírun títí yín gangan ìran Ọbàtálá ni yín. Tá bá fi kì í aládìkún, tó yẹ pé bàbá tó bí yín aládìkún ni, ẹ tàn mára Ọ̀yọ́ kankan, ẹ kàn fi ìlú Ọ̀yọ́ ṣe bùdó ni. Mo sọ fún yín lónìí, ẹ lọ bèrè ńlé ibi táwọn tó bí bá bẹ́ńlé ayé, ẹ lọ bèrè lọ́wọ́ wọn. Ẹ ìsọmọ Ọ̀yọ́, kò sí ìran aládìkún kan tí sọmọ Ọ̀yọ́, ọmọ Ifẹ̀ gbogbo wọn. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó mọ̀ tán, ìran aládìkún kankan ìsọmọ Ọ̀yọ́, ọmọ Ọbàtálá ni wọ́n. Gbogbo tó bá sì ti pè lọ́mọ Ọbàtálá, ọmọ inú ilé nílé Ifẹ̀ ni, inú ilé kì í ṣe ẹ̀yìn ìta, kì í sára òde, ọmọ inú ilé nílé Ifẹ̀ ìran Ọbàtálá. Mo rí i pé Yorùbá ò yé yín ní jẹ́ kẹ́ máa pariwo jà. Mo wá rọ̀ yín, ìtàn bẹ tí wọ́n pa tẹ́ fi ti gbọ́ tẹ̀ ní gbọ́ míì láíláí, kì í ṣe gbogbo ìtàn lèyẹn máa ti síta. Ìtẹ́ sọ wóróworó ni wóróworó. Màá jẹ́ káwọn kankan yá àwọn èèyàn lálẹ́ lórí tí mo mú wáyé, torí ọ̀pọ̀lọpọ̀ sọ́ra wọn nù. Ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìlú lẹ́tì bá ìran Ọlọ́fà, ẹ bá ìran Ọlọ́fà tó bá kíyàn ní ọmọ Ọlọ́fà mọ́jọ, ọmọ Abídesú, Ọlọ́fà mọ́jọ, ọmọ Abísújó kọ ìjàkadì Orò Ọ̀fà, tó bá kíyàn bẹ́ẹ̀, tó bá kí bẹ́ẹ̀ ní ìlú Ìbàdàn, tẹ́ ẹ bá fẹ́ tírèsì ìran rẹ̀, tó bá ti ń kí àwọn bàbá wa ti mọ̀ pé ọmọ Ọlọ́fà ni, pé ìsídà kó jọmọ ọba nílùú Ọ̀fà tàbí kí ìyá rẹ̀ jọmọ ọba lọ́fà. Ká tó lè kíyàn ní oríkì bàbá ńlá èèyàn, ìran ọmọ ọba lèyìn ó láti jẹ. Torí ẹ̀ náà fi gbogbo ọmọ òtù òjìrè lọ́mọ aládé, ìtumọ̀ rẹ̀ lónìí lẹ́gbọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ wa ìjà adé ló gbọ́ ọ̀pọ̀lọpọ̀ kó lé lọ darapọ̀ mọ́ ìlú míì. Ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá ẹ lọ bèrè ọ̀rọ̀ tí mo sọ yìí. Náà fi pè wá ní ìran ọmọ aládé.
tí Al-Maruf bá wá adé baba ńlá tí wọ́n máa wá sínú ọ̀ràn Ọbàtálá. Ìsọmọ Ọ̀yọ́ o, ayálégbé ní lọ́yọ̀ọ́, ayálégbé àwọn tó lọ́yọ̀ọ́ làwọn tí ń jọba lóde Ọ̀yọ́ yẹn. Ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ lénìí orí ló kàn dá yín síbẹ̀, ibẹ̀ lẹ́ máa gbé, ibẹ̀ lẹ́ wá ààbò sí. Ọ̀pọ̀lọpọ̀ ló táwọn bàbá wa ti bára wọn lénìí, ààbò lọ́pọ̀lọpọ̀ wá débẹ̀, ààbò. Ẹlòmíín sì wá, ó lè jẹ́ ọmọ ní ń wá tí wọ́n ní àtọ́ bá kó olùtọ́ ń gbé ọ̀rẹ́ rọmọ bí ni ó gbà dé ìlú tí ń gbé lónìí. Tán sọ bẹ̀ dílé, wọ́n wá máa forí kì ìlú tán ti wá wọn fi kì wọ́n inú ọ̀ràn ẹ̀yà tó gbé wọn jáde. Irú èmi tí mo dúró tí mo ń bá yín sọ̀rọ̀ lónìí, ọmọ bíbí ìlú Ọba Àgùn ni mí, Àjòmòrí onílẹ̀ Obì. Ẹ ti mọ̀ pé Ọba Àgùn ìran Ìjẹ̀ṣà ni wọ́n, ẹni ìran tó bá ti lè kì mọ́ onílẹ̀ Obì ìran Ìjẹ̀ṣà ni, ilẹ̀ wọn ilẹ̀ Ìjẹ̀ṣà ni. Ṣé ti ń gbọ́? Now Àjò orúkọ ìlú nìyẹn tí mo ti wá, ṣùgbọ́n tó bá kì mí lórí kí ẹ̀ bàbá mi gángan wọ́n máa kì mí lóníkòyí, ẹ̀ṣọ́ kò yọ Oníkòyí ẹ̀ṣọ́ ọmọ Àgbọ̀n Ọyùn. Tó bá kì mí lóníkòyí ọmọ Àgbọ̀n Ọyùn, kò tí ì sọ bí tí mo ti wá gangan. Oríkì kan bẹ tó pamọ́ tọ́pọ̀lọpọ̀ ò mọ̀ mi mọ́, tó pé tí bá wá gbé oríkì yẹn jáde làwọn yóò sì sọ wá mọ̀ pé so ibi tó ti wá rèé. Wọ́n á máa kì wá ní báwo náà ti máa ń kí wá lóríkì náà, ọmọ Olì Àbàwó, ọmọ Ṣẹ̀kẹ́ Onídẹ, ọmọ ìyá Sàràdákà nígbọ̀nà. Tán bá fi kì wá bẹ́ẹ̀, ibi tá a ti wá nìyẹn ní Ìgbọ̀nà. Ìlú bàbá mi gangan nìyẹn, Ìgbọ̀nà làwa ti wá. Ṣùgbọ́n ní Ìgbọ̀nà tán bá fẹ́ kì wá ń bẹ̀, oríkì yẹn wọ́n fi kì mí, tó túmọ̀ sí pé ìran Oníkòyí tó sọ̀kalẹ̀ sí ìlú Ìgbọ̀nà. Because ní ìlú Ọba Àgùn àwọn tí wọ́n ń kì lóníkòyí ń bẹ̀ ìdílé mẹ́ta ni tó jẹ́ ìran Oníkòyí. Ilé Olórìṣà Oko Oníkòyí ni wọ́n, ilé Ọ̀sọ́lọ̀ Oníkòyí ni wọ́n, ilé Ọ̀jọ̀mú Oníkòyí ni wọ́n nílùú tí mo ti wá. Ṣùgbọ́n kí ni ọmọ mi yàtọ̀ sí wọn ni pé èmi lórí kí ibi tèmi ti wá gangan tó jẹ́ ìlú tèmi táwa fi wá tẹ̀dó sọ́ba Àgùn. Ṣé ti rí kíní yẹn bó ṣe rí? Ìyẹn ò túmọ̀ sí pé ọmọ kí ni tó wá lọ pé ọmọ Ọba Àgùn ni mí, tó máa ní kíní yìí yóò bá àwọn bàbá ńlá wọn lọ́ba Àgùn. Àwọn bàbá ńlá wọn tán rí fà sí àwọn tí ń jọba ní o, àwọn ọmọ ilé ọba. Tá a bá ń sọ̀rọ̀ Odùduwà, àwọn Aláàfin ni wọ́n ń bá wí, àwọn Olúbìní, àwọn tó tan mọ́ Odùduwà nu. Ṣùgbọ́n tó bá lè sọ̀rọ̀ Aládìkún, ọ̀rọ̀ Ọbàtálá ni. Tí Al-Maruf bá pera rẹ̀ ní àwọn bàbá ńlá wa lóde Ọ̀yọ́, wọ́n wá fẹsẹ̀ rìn wọ́n Ifẹ̀, wọ́n wá dàkíní kan rú. Ẹni tí Odùduwà tá bàbá ńlá yín Ọ̀yọ́ gba agbára lọ́wọ́ rẹ̀ jọ́nà nílé Ifẹ̀ là ń bàbá títí Al-Maruf gangan ni Ọbàtálá tó ráwọn Aládìkún. Ibi tí Yorùbá ò ti yí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn, tá a ti ń dojú tàn rú. Gbogbo wa la níbi tá a ti wá, ó wá tó ní ẹ̀yà tá a bìlọ́ǹgì sí. Ìgbọ̀nà tí mo sọ nílé, Ìgbọ̀nà tí mi ń sọ yìí, níbi tẹ́mi ti wá yìí, ìlú yẹn ní Kwara ni, ọmọ ọba ni wá níbẹ̀ tí wọ́n ń jọba ń bẹ̀ dọ̀la, tí wọ́n ń jọba bẹ̀ dọ̀la. Mo lọ ṣe rìsáàcì kan ní ìlú kan tán pè ní Ọ̀tánlé nínú ọdún yìí, nínú oṣù keje ọdún yìí, ọdún tá à ń bọ̀ láti bí ìsìnkú ìyàwó bàbá Professor Banji Akíntóyè láti Adó Èkìtì. Mo wá gba ìlú yẹn rìn. Ìgbà tí mo dé Ọ̀tánlé, oríkì tí wọ́n kì wọ́n wípé wọn kì í jajá, ìlú yẹn wọn ò gbọdọ̀ pa ajá jẹ, ìran yẹn la fi trace ẹ̀ títí dé Ìrágbìjí. Àwọn ọmọ ọba Ìrágbìjí èèwọ̀ ni wọn ò gbọdọ̀ pajá jẹ. Ilé tí bàbá yẹn sọ fún mi pé àwọn Ìrágbìjí ọ̀dọ̀ àwọn náà ti kúrò, wọ́n dẹ̀ ka Ọba Àgùn, wọ́n ka Ọ̀tà Ayégbájú, ìlú márùn-ún wọ́n kà, ìlú márùn-ún náà kà tó kù ní Ọ̀tánlé tó lọ tẹ̀dó síbòmíì. Ọ̀tánlé sì ní agboolé bí tá ti wá ní ìlú Ilé Ifẹ̀ gbẹngbẹng dọ̀la táwọn náà sì ń lọ bẹ̀ tán lọ́n ṣe, tí wọ́n lọ ń kí wọn pé ẹkú jọ mẹ́ta ní wọn lágboolé ń fẹ̀ lọ́tànlé tẹ̀ ń wò.
so àwọn kìíní ó jìnnà gan kíyìn bá bàbá àmọ́ sọ̀sọ́kúsọ lórí ahọ́n òun ló mú mi mẹ́tò ìwà lálẹ́ pé a lot of people ẹni tí ò bá mọ ibi tó ti wá kó tètè máa béèrè àìmọye èèyàn tí ń sọ Èkìtì lẹ́nu tó jẹ́ pé ọmọ Èkìtì ní páńpẹ́ lọ́mọ Èkìtì lẹ́nu tó jẹ́ pé Kwara ló ti wá àwọn náà pọ̀ jù nínú ìrìn àjò tí mo rìn wá sọ̀tàn lé mo dé ìlú kan wọ́n pè ní Ìwòye Ìjẹ̀ṣà. Ìwòye Ìjẹ̀ṣà yìí ni mo ti rí àrídájú bí àgọ́ Ìwòye ṣe jẹ́. Ìwòye tó wà lẹ́gbẹ̀ẹ́ Ìwó kí ló oríkì tó máa ń kí wọ́n ní Ìwòye yìí náà tí wọ́n tún wá lọ bá àwọn oríkì yẹn pàdé lẹ́kìtì àti ní Kwara. Igbó Ìwòye, igbó kan wà ní Kwara tó ń pè ní Igbó Ìwòye. tó dẹ̀ àwọn táwọn sọ ìran kan náà gbogbo wọn bọ̀ wọ́n ti lọ tẹ̀dó síbòmíì. Tẹ́ bá dẹ̀ wádìí ìjà oyè, ìjà ọba, ìjà oyè ní gbọ́pọ̀lọpọ̀ kúrò ní bẹ́ẹ̀sì wọn lọ bẹ́ẹ̀sì míì. Irú bí Aláàfin àti Ọọ̀ni ṣe ń tú papọ̀ lójoojúmọ́ yìí k'Aláàfin kan bínú pé ókè ẹ̀yin èèyàn mi ọ̀yà èmi ń lọ mo fẹ́ fi ilẹ̀ wọn lẹ̀ kó wá lọ tẹ̀dó kó wá jẹ́ pé bí irú etí ibì kan mo kàn fi ṣe example ni o sorry to say it o kó kàn lọ tẹ̀dó síbì kan nínú kankan rí igbó kan lọ́nà Èkó ń bí kankan tẹ̀dó síbẹ̀ ká sọ bẹ̀ dìlú kan sọ ní pé Ọ̀yọ́ tuntun kí láìfò dẹ̀ bẹ̀rẹ̀ ń bẹ̀ ká máa lò gbà lọ káwọn kan sì máa kú olódi Ọ̀yọ́ tó ti kú yìí káwọn yẹn ní àwọn ọlọ́mọ tó bínú lọ káwọn náà dẹ̀ máa lò gbà tiwọn lọ́mbẹ̀ yẹn ṣé mo pé ìtọ́ padà máa rí fún àwa pé Ọ̀yọ́ bí iná ti sí kú ò so ìtọ́ wa máa sọ pé orírun wọn Ilé Ifẹ̀ ni ẹ ti rí kíní ẹ bó ṣe gùn so tó bá tẹ̀ ṣe múùfù lọ yẹn oríkì tuntun míì ni ó tẹ̀lé wọn débi tí wọ́n lọ oríkì tuntun míì ni wọ́n máa jẹ́ níbi tán lọ ìyẹn ò túmọ̀ sí pé oríkì tá a máa fi kì wọ́n pé àwọn ọmọ Ọ̀yọ́ Àtìbà kìnìkan pé kókò yóò kú lára wọn ìyẹn náà ò ní kú òyìn máa wà ń bẹ̀. So oríkì wọn máa lọ bí 3-4 ó depend lórí bí exodus yẹn bá ṣe ṣẹlẹ̀ movement yẹn ó bá ṣe ṣẹlẹ̀ ni oríkì ṣe máa tẹ̀lé wọn ẹlòmíì máa rí pé nù ra àwọn oríkì bíi 3 làwọn ń jẹ́ bí wọ́n kí àwọn ní kinní wọ́n tó kí àwọn báyìí kí ló fà tó fi ń kí àwọn bẹ́ẹ̀ lẹ́ máa fi mọ̀ lóríkì tuntun nílùú tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ dé lóríkì tẹ́ ń bá bọ̀ níbi tẹ́ ti ń bọ̀ so kò sí bí bó ṣe rí lọ́nlẹ̀ Yorùbá nìyẹn bọ́ ẹ lágbóyé àìmọ̀ bí tó kálukú ti wá ẹlòmíì ò ráàyè láti béèrè ó kàn sáà wà gbunduku nínú ayé tá bá pè Yorùbá yóò ní Yorùbá náà ni yóò kàwọ́ sókè kò mọ bí tó ti wá àìmọ̀ iye bí táwọn ọmọ Ọbàtálá wà tí ìlú Ìlọrin tẹ́ ẹ̀ ń wò tán pé àwọn ní ìlú Àfà ìṣẹ́ ìpínkọ̀ sọmọ Ọbàtálá ń bẹ̀ ni kò sí ìran Ọbàtálá ńlọrin ẹ lọ́wọ́ wọn dáadáa kò sáwọn Ọlọ́ṣun ńlọrin gbogbo tí ń bẹ nílẹ̀ Yorùbá tí ń bẹ ńlọrin bí Ìlọrin ṣe rí wọn àìmọye wọn àwọn Ọlọ́ṣun bẹ̀ wọn ò bí wọn rí kí wọ́n jọ́ka bàbà tán bí sílùú Ìlọrin wọn ò tí ì bí aláya wọn rí kí wọ́n jọ́ka bàbà èmi tí mo sọ rè tó bá jẹ́ original Ọlọ́ṣun wọn ò bí ọ rí ọ jọ́ka bàbà ọ bá ara rẹ̀ ibi tí ò ti dáa so bó ṣe rí lọ́nu afẹ́ káwọn èèyàn ó ṣe mẹ́dọ̀ níbi ká mọ ìtẹ́ ẹ̀ bá mọ̀ ẹ mọ̀ dé díẹ̀ ìwádìí táwọn ń ṣe ìrìnàjò táwọn rìn lórí ilẹ̀ Yorùbá kọjá ìrìnàjò kájókòó sínú yàrá kẹ́nìkan ó mọ̀ ká máa lọ mú ìwé tẹ́nìkan dàkọ́ ní library mọ̀ ń kàwé kan lẹ́nu ẹ̀wòwé àwọn ìwé tán fi dálẹ̀ Yorùbá rúrè àwọn ìwé tẹ́ ń wé source of Yorùbá history ẹ̀sùn òbí Yorùbá kú tẹ́ bá wo nǹkan tán kọ́ bẹ̀ ọ̀kan bíbímọ méje àbígbẹ̀yìn ní Ọ̀rànmíyàn wá jogún ilẹ̀ wo ló jogún ẹ̀sọ́ ilẹ̀ tó Ọ̀rànmíyàn jogún nígbà tí yóò jogún ilẹ̀ Ilé Ifẹ̀ tó lọ jẹ́ lọ́nà lórí ilẹ̀ Ìwú lọ́hùn ilẹ̀ Ìwú wà ní àwọn ọ̀rọ̀ tó dalẹ̀ Yorùbá rú. níjọ́ tí mo ń béèrè question lọ́wọ́ àwọn èèyàn mi báyìí kò sẹ́ni tó dá àwọn ìbéèrè ẹ̀dẹ̀ ní ṣé Ọ̀rànmíyàn jọba lóde Ọ̀yọ́ sóun ni Aláàfin àkọ́kọ́ kò sẹ́ni tó ní question yẹn dáhùn kò sẹ́ni tó rí dáhùn wọ́n mọ̀ tábà dẹ̀ fẹ́ ka Aláàfin àkọ́kọ́ wọ́n ka Ọ̀rànmíyàn mọ́ Ọ̀rànmíyàn ṣe is a liberal person òun èèyàn tó wà neutral ni Ifẹ̀ ní determination Ọ̀rànmíyàn ibi táwọn bàbá rẹ̀ ti ṣe jọba nu òun náà fẹ́ sì jọba ń bẹ̀ ibẹ̀ sì lẹ́mí ẹ̀ pín sí kò sí ní tó ṣàfihàn pé Ọ̀rànmíyàn jọba nílé Ifẹ̀ èmi máa ń sọ dọ̀la
kò sí àmì ìdánilójú rẹ̀. Kò sọ́ba tó rè nífẹ̀ẹ́ tí ò ní tẹ́ fi mọ́ dàmọ̀ tí wọ́n ní ìsàmì wípé ìsàmì rẹ̀ rí tó lò rè nígbà tó wà lórí oyè, ọ̀pá àṣẹ rẹ̀ rí, kíní kan rẹ̀ rí, lẹ́yìn ọ̀pá Ọ̀rànmíyàn tí wọ́n ṣe rogodo tó gùn síbẹ̀, ọ̀pá Ọ̀rànmíyàn tí sì fi ń jagun òun lè làwọn èèyàn sọ̀rọ̀ ń pa ẹ̀. Ọ̀rànmíyàn jọba tó ó jọba ní Benin, but the second place tó wá tó jẹ́ second home ẹ̀ Ọ̀yọ́ ni. Ìgbà tó wá second home lọ́yọ̀ọ́ kì í kò rí táìmù àti dúró tó fi padà wá lè Ifẹ̀. Nígbà tí Ifẹ̀ dàrú tí ò rí Ifẹ̀ jókòó ló múfù padà láti lọ sọ́yọ̀, ló gbọ́ pé ọmọ òun Àjàká ti wà lórí oyè ńbẹ̀, ló wá ní tó wà lọ́mọ bá tó bá Jàká jà ní ẹni tó dá padà wá lè Ifẹ̀ ní ẹni tó fi wá lọ́dún. Ìbànújẹ́ yẹn ló bá bọ̀ tẹ́ mọ́jà lọ bẹ̀ kí ṣe nútàn mú ń lọ mú kàn fẹ́ ṣàkàwé lórí oríkì ni. Àmọ́ iye èèyàn lẹ́kìtì ẹlòmíì tí máa ń rán Èkìtì lẹ́nu bá ti máa ń sọ̀tàn Èkìtì tó jọ́ mi gbọ́n bí tá bá bí ní sí làá ṣe. Mi ní tá Almaroof jà sí pé kò tọ́ o, torí pé tá bá bí ní sí làá ṣe bẹ́ẹ̀ ṣe sòdí Ọ̀yọ́ ó correct, but in tó contradict nínú tẹ́ sọ yẹn òun ni láti pera yín ní aládìkún tẹ́ wọ́n á sọ pé àwọn bàbá yín wọ́n fẹsẹ̀ rìn wọ́ ọ̀fẹ́ ní aládìkún kankan wọ́n fẹsẹ̀ rìn wọ́ ọ̀fẹ́ o. Àwọn aládìkún ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ ni wọ́n o. Àwọn ọmọ Ọbàtálá ò sì tẹ ìlú ibòmíì tó fi kú. Gbogbo wa sì láàmọ̀ wípé ìrìn àjò rẹ̀ kò jòkè táṣẹ lọ. So níbo wá ni àwọn bàbá yìí míì tó ti wá rìn wọ Ilé-Ifẹ̀ wá? Tí Yorùbá mi ò bá yé yín dáadáa, ẹ lè béèrè, ẹ pè mí màá dá yín lóhùn dáadáa. Bàbá tí yìí ṣaláàfin wọ́n kàn fún ní sọlẹ̀ sí Ọ̀yọ́ Aláàfin ni. Ẹ má dojú tàrú. Àìmọye ọlọ́fà ní Ìbàdàn, àìmọye ọlọ́fà Kírun, àìmọye ọlọ́fà ní Níjẹ̀bú-Òde, àìmọye ọlọ́fà l'Ẹ́gbàá, àìmọye ìran Ẹ̀gbá tó jẹ́ ọlọ́fà táǹkì ní ọlọ́fà. Káwọn náà wọn sọ pé kíníkan wọ́n ti tẹ́ bá dẹ̀ lọ wádìí wọn dáadáa ẹ̀rì nígbà tọ́fà àkọ́kọ́ tú ni làwọn ìrìn àjò yẹn ti ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ti sá sálà fẹ́mi rẹ̀. Ibi tí wọ́n sì ti rí ààbò ibẹ̀ ni wọ́n wà lénìí. Kò sí kẹta lẹ́rí ṣe sí ibi tó ti rábò ibẹ̀ náà sọ dílé. Bọ̀ láti mọ orírun wọn là á fi ń kì wọ́n lọ́lọ́fà. Wọ́n kì bàbá Ọbásanjọ́ lólówù. Tí Olówù Kúta bá ní nǹkan ṣe bàbá Ọbásanjọ́ wà bẹ́ẹ̀. Tí Òwu Ẹ̀gbá bá ní nǹkan ṣe bàbá Ọbásanjọ́ lọ bẹ́ẹ̀. Igbó Òwu ń bẹ ń Kwara, bàbá Ọbásanjọ́ a máa lọ bẹ̀ lọ bá àwọn èèyàn wọn bẹ̀. Àwọn bàbá yẹn gbọ́yé pé àwọn ìran mi rèé, àwọn tí wọ́n bí mi mọ́, àwọn tẹ́jẹ̀ wọ́n rìn lára mi. Tẹ́ ẹ bá rí bàbá Ọbásanjọ́ ẹ ti rówu. Ṣùgbọ́n Ẹ̀gbá, Òwu tó wà ní Ẹ̀gbá ni bàbá Ọbásanjọ́. Ṣùgbọ́n àwọn ọmọ ìyá rẹ̀ tọ́jọ́ jẹ́jẹ́ làwọn Olówù Kúta, Igbó Òwu tí ń bẹ ńlọrin àti Òwúlé, gbogbo àwọn ibi tó gbá sẹ̀kítà sọ̀kalẹ̀ sí. Tẹ́ bá ti rọ́ Ọbásanjọ́ ń bẹ̀, bàbá lọ lé lọ kí àwọn èèyàn rẹ̀ ni o. Tí Almaroof bá gbọ́ Yorùbá yé dáadáa, mo fẹ́ kẹ́ lọ gbọ́ yẹn yé. Ẹ má sọ̀rọ̀ àlùfàǹsá, ẹ má pàtàn tí ì ṣe tàn nítorí pé ẹ fẹ́ wá wíjàre ẹjọ́. Èkejì nínú ọ̀rọ̀ mi, Odùduwà kì í ṣàlejò nílé Ifẹ̀ o. Ẹ lọ bèrè dáadáa, ó lórúkọ bàbá tó bí, ó sì lórúkọ ìyá tó bí. Ọmọ bíbí ìlú Ilé Ifẹ̀ làwọn méjèèjì, ìyá àti bàbá rẹ̀. Bífẹ̀ ṣe rán ọ̀ràn yàn ṣẹ́, bàbá tó sì bí Odùduwà ọba ni ní Òtúfẹ̀. Bàbá tó bí Odùduwà ọba ni l'Ótùfẹ̀. Ẹ lọ wádìí ẹ̀ dáadáa. Gbogbo ilé táyé máa ń sọ tẹ́ máa ń já lu ìtàtẹ́kẹ̀ sá máa da orí gbogbo ẹ̀rú mọ́ra wọn. Olómú mi máa ṣàkàwé yìí. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run Ọba. Gbogbo ẹni tí ò bá wá gbọ́ àgbọ́yé oríkì ẹ̀, ẹ máa pè kẹ́ máa béèrè. Pàtàkì ni kẹ́ lè mọ ibi tẹ́ ti wá gangan, kẹ́ lè mọ ẹ̀yà tẹ́ bìlọ́ǹgì sí. Ẹ mọ ẹ̀yà tẹ́ bìlọ́ǹgì sí. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run Ọba, ó ṣe pàtàkì.
tó bá jẹ́ pé nílé ìwé wa wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ Yorùbá tó yè koro ni mi ìbálẹ̀ tọ́pìkì yìí wọ́n gbọ́dọ̀ rí ẹ̀sẹ̀ káwọn ọmọ ó lè mọ ibi tó kálukú wọn ti wá. tó bá kíyàn ní ìran Ìjẹ̀ṣà ọmọ lọ́dọ̀ tiwa tó bá kíyàn ní ẹ bá fi Ìjẹ̀ṣà kíyàn ní Ìrágbìjí àti mọ̀ pé orí àpèrè wọn náà ń bá wí. ìlú tèmi tó bá ti ní ọmọ Àwòlúwarẹ́ ọmọ Ìjẹ̀ṣà Òrídìí Ìsáná tó bá ti ń kíyàn bẹ́ẹ̀ irú ìyá tèmi ìkí Ìjẹ̀ṣà náà máa ń kí torí pé ilẹ̀ ọba Àgùn ilẹ̀ Ìjẹ̀ṣà ni. so ìyá mi ọmọ ọba ní oríkì Ìjẹ̀ṣà náà máa fi kì í. so ẹ ti rí àwọn àràpà yẹn pé ládùúgbò yẹn àwọn ìran Ìjẹ̀ṣà ló ní gbogbo èmi ní Ìrágbìjí ọba Àgùn Ọ̀tà Ayégbájú títí lọ bá yẹn. ẹ má bínú ẹnìkan ló pè sórí fóònù tá a fi ń ṣètò. tẹ bá ti rí pé rí mi ní orí WhatsApp pé mo busy mo ń ṣètò lọ́wọ́ ni màá dá yín lóhùn ó dẹ̀ sì kú 30 minutes tí màá fi parí ètò 1 minute tá fi bọ́ sínú section bíi ètò wa. so bó ṣe rí lórí ọ̀rọ̀ oríkì orílẹ̀ bẹ́ẹ̀ Al-Maroof ṣe kíra wọn lénìí pé ọmọ Aládìkún mo bú sẹ́rìn ni pé ọmọ Ọbàtálá lẹ́gbọ́n yìí kò yẹ kì í ṣèyí ló yẹ kí a máa sọ pé Odùduwà ó rìn wá ó rìn wọ̀fẹ̀ ó wá lé àwọn kan kú àwọn tó lékún àwọn bàbá yín ni àwọn bàbá yín ní Odùduwà gbógun tì nílé Ifẹ̀ tó lékún lórí àpèrè agbára torí Ọbàtálá ló wà in control nígbà tí Odùduwà wọlé wá tí tàn bá yẹ yín ara nǹkan tá à ń sọnù ní pàtàn lọ́bẹ̀ so ọ̀rọ̀ mi ò jù báyìí lọ bí tí mò ń bọ̀rọ̀ lọ nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ kò yí ọ̀pọ̀lọpọ̀ ìjà tẹ́lómi ń jà wrong fight ìjà ìmọ̀ nǹkankan ìjà ìmọ̀dí tó dẹ̀ mo ti ní ẹja mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ ja lọ́lọ́ba ẹja amú tuntun ṣe ńlẹ̀ Yorùbá bí ilẹ̀ Yorùbá ó ṣe gbòòrò òun ni àtàláfíà ilẹ̀ Yorùbá ló jẹ àwa lógún bí ilẹ̀ Yorùbá ó ṣe rójútù tí ó ráàyè tí kò máa ké bí eku ẹyẹ ó máa ké bí ẹyẹ tọ́mọ èèyàn fọ̀n bí ọmọ èèyàn n tó kàn wá ńlẹ̀ Yorùbá nù èmi in particular àti gbogbo crew mi tó kàn wá nù iṣẹ́ dẹ̀ ti bẹ̀rẹ̀ lórí ẹ̀rí pẹrẹwu àárẹ̀ ṣàṣeyọrí nídìí ẹ̀ oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe lórí ètò ilé ìta ṣe lọ yìí ẹ dákun ẹni tó bá wà rí fọ́nrẹ́ yìí ẹ bá tì káàkiri ẹ bá fọ́n ẹ jẹ́ káwọn èèyàn orí dáadáa tá a bá rẹ́ni tó bá ní oríkì tí oríkì rẹ̀ bá ń ṣe kọ́lọ́fín sí lójú pé kò yé òun dáadáa kó sọ̀rọ̀ ń pa ẹ̀ àásọ ẹ̀yà tó ti wá fún tàbá sọ ẹ̀yà tó ti wá yóò mọ ọ̀rọ̀ ẹ̀yà tó belong sí tó bá tiẹ̀ bú fúnra yálà yàrá bẹ èèyàn ọ mọ̀ pé ọmọ tí bàbá rẹ yàtọ̀ sí tẹ̀lé tó fẹ́ bú tọ́rẹ́ lomi fúnra yálà yẹn ni tí ń bú kò mọ̀ pé ẹ̀jẹ̀ òun lẹni tó ń bú olópọ̀ jù nínú gbogbo tẹ́lẹ̀ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lẹ́nìí ọ̀rọ̀ mi ò ní jù balẹ̀ lórí páàtì yẹn.